ìyẹn tó ti bẹ̀rẹ̀ ọdún dédé bẹ̀rẹ̀ ọmọ àlèyàn ló máa ń fa òkú rẹ̀ ẹgbẹ́ àwọn pípù yìí wọ́n ń fowó wọn ṣeré àti ìgbà tá a ti dé láti 8 o'clock wọ́n ní ká débí ní 8 a tún fún wọn ní 7:30 la débí wọn tí wàá pè wá pé iṣẹ́ ti yá now ọ̀rọ̀ wo ò le rárá tí bá kúrò bí ní ìdájí ọ̀la mo mọ̀ pé nọ́mbà tó máa tètè fún mi ká. àwọn oníkà ìjà àwọn oníkà ìjà náà èmi nìkan mọ́tò wọ́n jà àwọn onífíìmù ló bọ́ àbí bàá ìjà ìwọ akọ́lùwọ́ tẹ̀lé àrùn ní ìwọ́n tẹ̀tẹ̀ tẹ̀lé bí mu wọ́n pààyàn yìí kèrè ìwọ ìwọ kọ̀ọ̀kan wo yín látọ̀ kọ̀ ọ́ babaláwo ìrẹ̀yẹ o máa ṣèkú wọn fún mi lẹ́nu o ti ṣèkú wọn pàdù fíìmù o ti máa nílé lẹ́kì máa ti nílé kàkíkàkí. oh my days irú ọmọ wo wá rèé torí Ọlọ́run mo jẹ jìyà lórí àwọn ọmọ yìí o. owó yọ ẹ tẹ pọ mi ìwọ ni wàá bá wa ṣèkú wọn fún mi lẹ́nu. Fábàlẹ̀ náà kí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ wa ó fún bàbá ìgbà lápá jùlọ ń gbọ́dọ̀ sí babaláwo babaláwo tó wà tó fíìmù pé òun láti máa ṣe akéde ìwọ tó wá ti ní yàrá jà owó àwọn ọmọ yẹn sì ń gbowó lọ́wọ́ yọ. ìwọ wọ́n tẹ̀ kó tẹ̀ kí kú ti pẹ́ àti lélẹ̀ tààrẹ lẹ́yìn ìyá ìwọ tí wọ́n gbà ọdún bíbí rẹ̀ kọ́ rẹ̀ wọ́n lè mọ̀ ti kú ti pẹ́ àdébà ló ń nọ bẹ́ẹ̀ àdébà nígbà nílẹ̀ àdébà nígbà nílẹ̀ ọmọba kí ló ṣe lẹ́jọ́ mo wálé mi. ọ̀gbẹ́ni farabalẹ̀ ẹgbẹ́ mi kọjá ìyá rẹ̀. wọ́n lọ pè wọ́n ti wọ́n kí ló jẹ́ bẹ̀ wọ́n èmi tí mo pọ̀ gan mo ṣá ẹ̀ wọ́n ti pọ̀ nígbà àjọ yàrá gbé pẹ̀ jáde kí gbé wọn jáde wọ́n sọ ti ráyè láti ẹ̀ wọ́n sọ ti ráyè láti ẹ̀ ìyẹ́ ìyá ìwà náà níbọ̀ gbé pẹ̀ jáde kí gbé tèmi jáde fọ́ sọ̀kì kájọ pa wa. ẹ ṣe wọ́n lóògùn nǹkan ni. ẹ jẹ́ kájọ kíkẹ́ kíkẹ́ ìṣẹ́bí mú fún ó dà pàjọ́ ìyá yín lójú yóò dà púpọ̀ ó dà. ayẹlẹ ìbọn sí ẹ gbádùn ẹ gbádùn fọlọ́ kàkí ẹ èmi ọba kí ẹ mọ mí ni ó dà mọ̀ bọ̀ Apostle, we hear of this. Jesus! ọmọ wo wá rèé torí You know you can be prosecuted for that.